Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni alhamdulillah is another day. Thank you for joining me. Ẹ̀yin tèmi a kú palẹ̀mọ́ ọdún ó bá wa láyà tàlàáfíà. Mo ń ṣe program yìí nítorí àwọn ọkọ tó ṣẹ̀ṣẹ̀ dé àtàwọn ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé. Ọlọ́ba wa dúpẹ́ fún yín pé ẹ gbàgbé wa. Thank you so much. Like let's make this one memorable. Ṣóyé yín ẹ̀yin ọkọ àtìyàwó mo fi páàkì ẹ̀ fún yín. Ẹ̀yin náà rí title ẹ̀ bó ṣe jẹ́ like seriously ọkọ àtìyàwó lèmi on point by two ń kọ́ o. Ọkọ àtìyàwó lèmi on point by two ni mò ń kọ́ èmi ò bá yẹn excuse me wí o. Ṣóyé yín lórí bẹ́ẹ̀ ṣe rí title yẹn a fẹ́ sọ̀rọ̀ nípa mo ti sọ nípa ẹ̀ rí then kí ni àǹfààní ẹ̀ yes mo ti sọ nípa topic rí tí mo sọ wípé níbo ni ojú idọ́ wà. Ẹ lọ wá fídíò yẹn tẹ́ bá ti tẹ on point by two program mi ẹ wá tẹ title yẹn níbo ni ojú idọ́ wà ó máa gbé wá fún yín sharp sharp ọ̀dọ̀ kò ṣe é sì mo ti ṣe ó ti ṣe díẹ̀. Kí wá ní àǹfààní ó ní àǹfààní púpọ̀. Àǹfààní ẹ̀ náà ni pé ẹ ní láti mọ iṣẹ́ tó ń ṣe kó tó di pé ẹ mọ àǹfààní ẹ̀ ẹ dẹ̀ rí pé ó ní àǹfààní gidi gan. Ẹ̀yin ẹ wojú mi wò báyìí ẹ rí mú ẹ rí tè ẹ rí eyín ẹ rí èjì kí ló ń ṣe ó ń compliment ara wọn ni wọ́n ń compliment ara wọn. Ẹ̀yin kan imagine kí one side kí mú yìí kó kàn bend báwo lójú yẹn ṣe máa ṣe. Ẹ̀yin kan imagine kí yẹn mọ̀ létí báwo ló ṣe máa ṣe. Then the same thing náà idọ̀ ó ń compliment obo ó ń compliment ìbásùn ibẹ̀ gangan ni iṣẹ́ wà like tí obìnrin bá ti ara ẹ̀ bá ti move ẹ rí i pé ẹ̀jẹ̀ máa flow towards that place ẹ wàá rí i pé ó wá nà sí ó wá dìde sí ṣóyè yín just like okó ọkùnrin just like OKO ọkùnrin tó wọ́n tó yẹ pé blood flow náà máa ń wà níbẹ̀ tó fi máa wá jẹ́ pé ó máa wá nà sí á wá lè ṣiṣẹ́ dáadáa. Ẹ̀yin tèmi kó tó di pé mo gbàgbé ṣe rí i fún ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ̀ tí ẹ̀ rírí ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ idọ̀ ẹ̀yin obìnrin mi ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ idọ̀ ṣóyè yín òun ló wà lókè obo ẹ wá fẹ́ kọkàn yín mọ̀ wà ń bẹ̀ ẹ fẹ́ kí idọ̀ yín mọ̀ dìde pọ̀npọ̀npọ̀n òní iṣẹ́ rẹ̀ lélẹ̀ iṣẹ́ rẹ̀ just like àwọn ọkùnrin náà mu àgúnmu tiwọn tí wọ́n fi increase the blood flow tó jẹ́ pé nǹkan ọmọkùnrin wọn náà sí wọ́n fẹ̀ sí bẹ́ẹ̀ náà ni obìnrin náà ṣe ní títí ẹ̀ fún kíni fún àǹfààní ọkọ àtìyàwó torí pé kíni àwọn ọkọ bí wọ́n ti gbàgbé gan bí wọ́n ṣe ń ṣe wà láìtẹ̀lá ẹ̀yin ìyàwó tẹ́ bá wà lórí program yìí tọkọ yín ṣẹ̀ṣẹ̀ dé àwọn ọkùnrin míì tí wọ́n ti lọ tí wọ́n ti fi yín lẹ̀ wọn ò ṣe kankan o wọ́n ti gbàgbé tó bá rí idọ̀ tó ṣe pọ̀npọ̀n definitely ṣe mọ̀ pé wọ́n lè make use of that idọ̀ ó ń compliment ìbásùn ni ọ̀dọ̀ idọ̀ ovaries nínú size and nǹkan tí àwọn researchers ti sọ lórí bó ṣe tóbi tó màá tún sọ fún yín láìpẹ́ yìí kọ́lọ́ mọ́ jà àgbàgbé ṣóyè yín àǹfààní tó fi tóbi àǹfààní tó fi kéré ṣóyè yín so èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí on point by two ẹ má jẹ́ ká fi àkókò ṣòfò ó ń compliment ìbásùn ní tẹ́ bá rí idọ̀ tó ṣe pọ̀npọ̀n ẹ̀yin náà ọkùnrin ẹ ti mọ̀ pé ẹ ti ṣe déédéé ibi tí ara obìnrin ti le obìnrin tó wà lójú ọwọ́ ṣóyè yín tẹ́ ń bá ṣeré tẹ́ ti rí pé ara rẹ̀ sì ṣe lẹ̀gbẹ̀ kò ara rẹ̀ ò dìde nìyẹn láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú yín bẹ́ẹ̀ gbà mí obìnrin ní ability láti ẹ̀ ti ṣe even though tára rẹ̀ ò bá dìde ṣe bí ó sùn lẹ̀ ní ẹ̀yin ọkùnrin lẹ̀ ti bọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ kí ìyàwó yín gbádùn ẹ̀ ní láti ṣiṣẹ́ débi pé idọ̀ rẹ̀ kó dìde fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ́ ńlá like seriously àwọn ọkùnrin kan wọn ò ní problem pẹ̀lú yẹn àwọn obìnrin kan náà dẹ̀ wà tó jẹ́ pé wọn ò ní problem pẹ̀lú yẹn wọ́n mọ́ gbọ́kàn wọn láàyè àsìkò tó jẹ́ wípé ok idọ̀ yẹn àsìkò tó jẹ́ pé ẹ máa la lélẹ̀ àsìkò tó jẹ́ pé ẹ máa fọwọ́ kàn but mo sọ fún yín pé like pẹ̀lú sense ni pẹ̀lú calculation ni ẹ gbọ́dọ̀ tẹ́jú mọ́bì kan jù ok ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí idọ̀ tẹ́ ń rí yẹn ojú kékeré lẹ́yìn rí orí lẹ́yìn rí òun náà ní ara òun náà ṣe kí ni ó ní ara bíi ti nǹkan ọmọkùnrin ó ní ara ó ní body ó ní blood vessel ó ní glands ó ní nerves ìwádìí jákà mọ̀ pé idọ̀ ó ní 8,000 nerves so tó idọ̀ ní 8,000 nerves that means pé tí obìnrin bá dà ìgbádùn rẹ̀ mọ́ gbáskì gan ju kí ọkùnrin dà lọ
but gbogbo àwọn obìnrin kọ́ ló ní orí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Obìnrin tó bá ń dà ẹ̀pínlẹ̀ yẹn mo sọ pé oríṣiríṣi mélòó ìdà ló wà, mo sọ fún yín, mo try láti explain in my own words. Obìnrin tó bá tiẹ̀ dà tẹ́lẹ̀ kejì tí mo pè ní ó máa fi pé kó máa ṣe bẹ́ẹ̀ lọ. Then ìwádìí tó tún wá jẹ́ kó ó fi yé wa pé ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ níbi tí idọ̀ wà, ọ̀tọ̀ níbi tí OBO wà. Àwọn idọ̀ tó mọ́ close mọ́ ojú OBO, ojú òbò, àwọn idọ̀ tó ń close mọ́ ojú òbò, ìwádìí jẹ́ kó fi yé wa pé àwọn mọ́ easily láti dà. Àmọ́ ojú idọ̀ tó jìnnà sí ojú OBO ìgbà míì ó máa ń pẹ́ fún wọn láti dà. Tá bá wá tún wá rí idọ̀ tó kéré, wọ́n lè mọ́ dà. Ìwádìí jẹ́ kó yé wa pé idọ̀ tó tóbi ló mọ́ attract more blood flow láti débi pé ó máa wá ṣeré ìfẹ́, ó máa wá gbáskí tó máa wá dà. So ẹ rí difference pé idọ̀ kéré, idọ̀ tóbi, idọ̀ jìnnà sójú òbò àbósúnmójú òbò, sẹ́yìn náà rí difference. Ṣó yé yín? Like à ń ṣe léyìí pé kò fi understand ìyàwó yín. Tẹ́ bá understand ìyàwó yín, wàláì kò ní sí divorce. Ẹ̀yin kan worry because that is how you were brought up. Pé in fact obìnrin mi go tiẹ̀ rí obìnrin, but me as teacher irú nǹkan tí mò ń sọ yìí, yes I have to say it. Pé ayé ti dọ̀yé ọ̀làjú, ẹ ní láti understand ìyàwó yín, ẹ ní láti mọ̀ pé ẹ̀ ń gbé ìyàwó yín, ẹ̀ ń gbé ṣe kí ni, ẹ̀ ń gbé ìyàwó yín débẹ̀. So kò kí ń ṣe kékeré tẹ̀yìn rí yẹn, orí nìkan lẹ́yìn rí, ara yòókù ṣe kí ni, ara yòókù ó wà nínú. Then èyí tó bá wà close sí ojú òbò tí wọ́n bá dà, bí mo ṣe sọ lálákọ̀ọ́kọ́, wọ́n máa ń dùn mọ́ wọn gan. Obìnrin ní oore ọ̀fẹ́ láti dà bí ẹ̀mẹ́rin, ó depend bó bá ṣe train ara rẹ̀ sí. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn mo ti sọ rí, òun ló máa wà intense. Òun ló máa ṣe kí ni, ó máa wà intense. Obìnrin ìdà sì ní ó lè last fún 15 to 30 seconds. Like dídà yẹn náà ó wà like memorable. In fact some wish pé ó tiẹ̀ continue. Bẹ́ẹ̀ àwọn tó ń dà tí wọ́n ń dà tó ń continue, ó ti ṣe kí ni, that is even a problem. Ó dẹ̀ ní orúkọ tí wọ́n ń pè lédè lóyìnbó, that is even kí ni, that is a greater problem. Àǹfààní idọ̀ òun náà ni fi ìgbádùn bíbá sọ̀kọ àtìyàwó. Àǹfààní idọ̀ then kí wá ní ẹ̀yin kan filẹ̀ without even touching. But tẹ́ bá dẹ̀ ń fọwọ́ kàn, ẹ mọ bẹ́ ṣe máa fọwọ́ kàn, torí pé kí ni, mo sọ fún yín pé calculation ni. Then ọwọ́ ò ṣe kí ni, ọwọ́ ò gbọ́dọ̀ gbẹ. Àǹfààní ẹ̀ náà ni pé fún ìgbádùn. Then kò kí ń ṣe orí idọ̀ nìkan lẹ́lẹ̀ tí lè jẹ́ kí idọ̀ jí pépé o, orí idọ̀ kọ́ o, orí idọ̀ nìkan kọ́, gbogbo nǹkan tí wọ́n ń pè ní ẹ̀yà ara obìnrin, gbogbo bẹ̀ náà lẹ́tí lè jí idọ̀. Mo believe pé I understand bí mo ṣe ń sọ fún yín yẹn. So kí wá ló dé tó jẹ́ pé ìwọ ọkùnrin kò kàn tìbọ̀ lásán ni. Although àsìkò tó yẹ kéèyàn tìbọ̀ lásán, àsìkò yẹn yàtọ̀. Àsìkò tó yẹ kó understand ara ìyàwó rẹ bó ṣe rí, bó ṣe ń gbádùn ẹ̀ sí, àsìkò yẹn náà ṣe kí ni, àsìkò náà ó yàtọ̀. Like obìnrin ó lè run out of dídà. Yes, bí ọkùnrin náà ni wọ́n lè run out pé ṣé mo pé mo sọ pé obìnrin ó lè dà mẹ́rin, márùn, mẹ́fà, méje, even 20. Like wọ́n lè run out of it tó yẹ pé kò tiẹ̀ ní wá mọ́. Tó ò bá wá mọ́, bó bá ṣe ọyọ̀ kan tó ṣe méjì is okay, ọyọ̀ kan gan ti tó, ọyọ̀ kan yẹn gan ni òun ló wà memorable jù, òun ló máa contrast ara jù, ó máa contrast ojú abẹ́jú tó wà mọ̀ pé yes nǹkan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ àwọn obìnrin míì wọ́n ní àǹfààní pé wọ́n lè ṣe mẹ́ta mẹ́rin. Bẹ́ẹ̀ mẹ́ta mẹ́rin yẹn is like nothing because kò ní dàbí alákọ̀ọ́kọ́. So yẹn, so tó bá ti rí pé ara rẹ ti run out of pé dídà, it's better wàá kàn ra relax títí dijọ́ mi tó bá ti kó máa fi kó jọ. Àsìkò tóbìnrin bá dà, obìnrin ò tẹ̀ ní fẹ́ kọ́kùnrin fọwọ́ kàn. But a máa encourage àwọn obìnrin pé you need to
ẹ ní láti relax kọ́kọ́ náà kó ṣe kíni kó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ọkọ náà bá dà túláàsì ni kó relax kí ìyàwó tẹ̀ náà kó dà kò pọn dandan pé ìwọ ọkọ àgbà tó bá ti nǹkan bọ̀ kí ìyàwó rẹ̀ tó dà ẹnu ọwọ́ rẹ̀ náà ó ṣe kíni ó wà òkè tóbìnrin bá dà kò pọn dandan pé ẹ máa rí níbi ojúdọ o kò pọn dandan o kò pọn dandan pé tóbìnrin bá dà ẹ máa rí níbi ojúdọ gangan ẹ lè rí ní ìsàlẹ̀ tá à ń pè ní Bartholin gland ẹ lè rí ìsàlẹ̀ ẹ lè rí níbi ẹ̀gbẹ́ awẹ́ méjèèjì bẹ́ẹ̀ náà sì ni ẹ lè rí níbi idọ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹ lè rí ní ojú OBO ó dìpẹ́ǹdì lórí ara a lè sọ pé categorically ibi tí kinní yẹn ti ń dà lélẹ̀ like ó dífá like ìgbà míì wàá rí i pé ojú idọ̀ ló ń fọwọ́ kàn àmọ́ ibi tí dídà yẹn ti lọ ṣẹlẹ̀ ó yàtọ̀ síbẹ̀ yes ara obìnrin ó ní bọ́lọ̀ ń ṣe bẹ̀ kó tó di pé mo lọ èèyàn kan tẹ́ ẹ ti ra product like bí mo ṣe sọ yí pé imú ojú eyín gbogbo etí bọ́lọ̀ ṣe dá wa ó ń compliment wa as a woman being ok wọ́n wá fún yín ní apps bíi 4 for example ni mo sọ o ẹ̀yin kan wá decide pé mi nílò 4 yìí o méjì yìí ni màá lò ẹ mọ̀ pé ẹ̀ ń tanra yín ni gbogbo àwọn kinní yẹn wọ́n compliment ara wọn bí ojú ṣe compliment ara bí OBO ó ṣe sọ bó ṣe kàn bí idọ̀ bó ṣe compliment OBO tó jẹ́ pé ìgbádùn tó jẹ́ pé bíbásùn yẹn tó fi ń gbá ski fún ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí product on point by 2 ẹ whatsapp mi ní o lórí 07015100651 like tẹ́ bá pè mí I may be rushing tẹ́ bá pè mí I may not be able to pick you understand ẹ kàn fún mi ní message tẹ́ bá wá rí pé message yẹn mi tètè ká ẹ lè wá pè mí pé mo ti ní message màá sì ṣe kí ni màá sì dá yín lò OBO obìnrin a lè sọ́tán ṣóyè yín a lè sọ́tán like bí ẹ ṣe lè rí ìdòbìnrin ẹ lè rí ìdìgbésí ayé obìnrin tán bẹ́ẹ̀ náà ni ẹ lè rí di ìgbésí ayé OBO tán ìdí ẹ̀ ló fà á pé tẹ́ bá lọ pọ́ sun yín lẹ́ni tó bá tún dọ̀la ẹ ti ṣe kí ni ó tún máa pick so if there anything again tó yẹ kí n sọ tí mi maybe because I'm watching the time maybe plus I may add it on the comment box à ń ṣe léyìí ni nítorí closeness ọkọ àtìyàwó kò kí n ṣe pé like à ń fẹ́ bà àwọn èèyàn kan ní ẹ̀sìn jẹ́ rárá like ìyàwó ẹ̀sìn ẹ̀ náà ni ìyàwó like nǹkan tí wọ́n gbélé ẹ lọ́wọ́ báwo ló ṣe ń tọ́jú wọn sí ọmọ tọ́lọ̀ ń fún ẹ báwo ló ṣe ń tọ́jú wọn sí bẹ́ẹ̀ náà ni ìyàwó tọ́lọ̀ ń fún ẹ báwo ló ṣe ń tọ́jú ẹ̀ sí like ẹ̀yin nǹkan ẹ̀ mọ ìyàwó yín this is on point by 2 using my words for this bye for now.